ẹ̀ wá dákun wọ́n má waste ẹ̀mí ọmọ mi bó la ti fẹ́ rí là ń sáré kí gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ gẹ́ ti lọ gbogbo mọ́sálásí tí wọ́n ti lọ tọrọ báárà kò sówó kẹ̀kẹ́ lọ́wọ́ wa àgbà yìí fèyí ṣe yìí là ń bá káàkiri. ẹ kú dédé àsìkò ìgbòho yìí tẹ́ ń wò mí nílé orúkọ mi náà Ọ̀gbẹ́ni Àjàkáyé láti Ìkànnì Sojúlóore. Màmá tí ẹ̀ ń wò lẹ́gbẹ̀ẹ́ mi àwọn náà bí arábìnrin Rọ́díyà tí mo gbà tí àwọn ajínigbé gbé ní ìpínlẹ̀ Kwara ní ìpínlẹ̀ Niger ẹnumí àgọ́ ní ìpínlẹ̀ Niger. Màmá báwo ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣe ṣẹlẹ̀ gangan? wọ́n ń lọ láàárọ̀ ní ọkọ̀ wọn lọ àwọn ajínigbé wà lọ inú igbó. ok wọ́n gba mọ́tò lọ́wọ́ driver. ok wọ́n sì tú gbogbo ara wọn gbogbo owó tí wọ́n kó lọ́wọ́ wọn gbà. ok wọ́n tún wáá gbé ọmọ kalẹ̀ sí ibi tó dúró sí nínú igbó ni. ok àwọn ò sì mọ̀bẹ̀. ok wọ́n gbé kalẹ̀ báwo kò yé mi. nígbà wọn gbowó tán lọ́wọ́ gbogbo wọn wọ́n dá gbogbo wọn dúró sínú igbó. ok ọlọ́kọ̀ ní náà ń bẹ o. ok wọ́n lọ́kọ̀ náà wà lẹ́gbẹ̀ẹ́ kan. ok tóun náà wà ń bẹ ṣùgbọ́n àwọn mẹ́fà ń bẹ wọ́n ti yọ wọ́n okùn ọlọ́kọ̀ àtọmọ tèmi lọ́hùn. kí ni ọmọ yín lọ ṣe ní àgbègbè bẹ́ẹ̀? ń lọ rajà ni kò tí ì dóko bí ti. irú ọjà wo ló lọ rà? ẹ̀wà ni à ń wà lọ́bẹ̀. ok ẹ̀wà táǹtà mílíkì àti dúrọ́ọ̀mù là á máa wà lọ́bẹ̀. ok kọfàǹtínì lọ. ok so a gbọ́ pé àwọn méjì náà lọ ṣé ẹnìkan ti wálé tẹ́lẹ̀ ni? ẹnìkan ti wálé wọ́n lọ nẹ́jà kan ọjà yẹn wọ́n wá ríra ń bẹ́ lòun wà fi lọ bòmí. ok ẹni tí wọ́n jọ lọ yẹn òun ti wálé? òun ti dé láti jẹta. ok ọjọ́ wo gangan ni ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀? ọjọ́ ìjẹta nínú ẹ̀ lọ ṣẹlẹ̀ ọjọ́ Sunday ni wọ́n gbéra Sunday gẹ́gẹ́ ní wọ́n gbéra ní mọ́pá tí wọ́n máa lọ ọkọ̀ kékeré gbundugbundu báyìí là máa wọ̀. ok báwo ni ẹ ṣe wá mọ̀ pé àwọn ajínigbé ló gbé arábìnrin yẹn ṣé wọ́n pè yín náà báwo? àwọn nínú ẹ̀ wọ́n pè wá pé ọmọ yín o nígbà tí n ṣàròyé pé àwọn èèpẹ́ tó báyìí tí kò wọ́n fi máa wọlé létà tá a kírun aago méjì tán ni wọ́n sá pè mí pé hello mi ìyá kọ mi ọ̀kàrẹ̀ àtijọ́ tó jẹ́ pé ó ní kí èsè ìyàpọ̀ rẹ ọmọ rẹ ti sin kọ̀wọ́ o ó ti wà ní kinní báyìí o mo bá sáré tọ́tọ́ ní bá a nìkú kí ló á ṣẹlẹ̀ dákun bàbá mi rìn mí lọ́wọ́ báwo ni a ti ṣe dákun torí Ọlọ́run bá ń dóòlẹ̀ mi rẹ̀ bá ń dóòlẹ̀ mi ọba sọ ọ́ di Haúsá mọ́ wa lọ́wọ́. Yorùbá ló kọ́kọ́ sọ. Yorùbá ló kọ́kọ́ sọ bó ti sọ ọ́ di Haúsá mọ́ wa lọ́wọ́ ni ọba ní ìwà Haúsá ẹni tó gba Haúsá làbá fi ń ṣàgbàlà pípé tòótá ló gba Haúsá a sì gbé fún àwọn tí ó gbé Haúsá ọba ní wọ́n gba 15 million kò sí nǹkankan lọ́wọ́ wa owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ náà ta ní lọ́wọ́ náà ni kò sí nǹkankan ṣàánú wa dákun torí Ọlọ́run ẹ bá wa fi yá wa mọ̀ ẹ dákun ọba ní àti sọ̀rọ̀ ọba ti pa sẹ́ẹ̀tì láti ìjẹta ni nígbà sátún dání àsátún tán pé ní Haúsá náà ní sáǹsọ ọba ní 15 million lòun ọgbà á ní owó ti wà lọ́wọ́ rẹ̀ gbà wọ́n láwọn ti gbà á báwo láwa ti ṣe ń bo láti tún fẹ́ rówó mi ẹ ṣàánú wa alájàpá ni wà ń yáwó ṣiṣẹ́ cooperative làwa náà ń yáwó àní kẹ̀kẹ́ lọ́wọ́ káwọn ọmọ yìí ọ jẹun kí wọ́n sì má tún ṣe wàhálà bíi tiwa yìí mọ́ là ń bá káàkiri ẹ ṣàánú wa kárówó tọ̀wọ̀n ní tá à ń ṣe yìí ó ní ìǹka sáàmù ọkọ̀ ti ṣẹ́ẹ̀tì ni tó àwọn ẹlòmíín náà sáà ń bá wa pè wọ́n bá wa pè nígbà sáàdì ní àná ní mo bá ní jókòó tá a jókòó kalẹ̀ yìí o kò ṣiṣẹ́ o níbi tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ẹ jẹ́ kéèyàn méjì ọlọ́ọ̀bẹ̀ pápá Kàbírù ní bébà lánàá o tó fẹ́ ṣe o mo ní ìwọ tí wọ́n mojú rẹ̀ nìwọ ni ọba wọn lọ kí ẹ̀gbọ́n rẹ̀ kan akọ̀wé kọ́ tẹ̀lé wọn tó ìgbà tí táwọn ọmọ ní sá lọ tán mo sáró pé ó pè wọ́n padà bó ṣe pè wọ́n ní wọ́n bá lọ gbé sẹ́ẹ̀tì fún ẹni tó gbá Haúsá ní bá ní ẹjá wọn san 5 million bí wọ́n ti dé mu ní ẹlẹ́sìn 5 million ṣe ti rówó wọ́n ní tó tiẹ̀ ti gbà ní mu ní ẹ ṣe sùúrù ilé làwọ̀ ṣe ti rẹ́ni kẹ̀kẹ́ tó lówó náà wà ní ibo la ti fẹ́ rí kò sí 5 million lẹ̀ àṣẹ báwọn ọmọ ní sì ti dé bá ti pè wọ́n lóko àwọn tí ń ṣègbìyànjú àwọn dẹ́fà tí wọ́n wà ládùúgbò àtàwọn ọlọ́pàá díẹ̀ wọ́n ti ń ṣègbìyànjú pé lóòótọ́ ni àwọn gbọ́ ṣẹlẹ̀ ni ṣùgbọ́n bí gbogbo ó ṣe yanjú náà ni àwọn náà ń ṣáájú nígbà tẹ́yìn náà dé yìí ní káwọn ọkọ̀ pí wọ́n sì ti pè wọ́n lé àwọn ti sọ iye kan
ilé tí wọ́n wá pè lé ní asagafu láàyè àmọ́ bóyá ni òjé wọn dọ́mọ tèmi lẹ́ńbẹ́ torí gbogbo àwọn mẹ́fẹ̀ẹ̀fà yòókù ni àwọn ti sọ̀kalẹ̀ iye tí wọ́n ti kọ́ píní wọ́n láwọn ọ̀sẹ̀ wọ́n bá ní ṣe bí a ní 5 million lọ́wọ́ a ní à ó sì ń kẹ́kẹ́ àwọn tí ń bá wa sọ̀rọ̀ wọn ò kówó kalẹ̀ wọn ò ṣe tó ọba ní àti 5 million ní àti kíní ni wọn ò ṣe ẹgbàá mọ́ 10 million ló wọ́n gbà. ìgbà wo ni wọ́n ti láǹfààní àti ìgbà wọn ti pè é gbẹ̀yìn tó ń pè é gbẹ̀yìn. àwọn eléyìí ni ò pè wá mọ́ látàárọ̀ ṣùgbọ́n wọ́n ń pe àwọn tó wà lọ́hùn àwọn tó wà mọ́pá wọ́n ń pera wọn ṣùgbọ́n àwa wà ń pè. ok àwọn bọ̀dá rẹ̀ kẹ́tì wà ní mọ́pá àwọn bandits yẹn ń pe àwọn ọmọ àwọn tó wà mọ́pá. wọ́n ń pè wọ́n báyìí ok wọ́n ń pè wọ́n tí wọ́n jọ ń sọ̀rọ̀ àwa nísìnyí àwọn tí ń bẹ lọ́hùn làwa wà ń pè wọ́n ní wọ́n takú náà ni o tó ti pe bọ̀dá wà lù tẹ́nísì wọ́n ní wọ́n takú náà ni o 10 million níyà ẹ̀ wá dákun wọ́n má waste ẹ̀mí ọmọ mi bó la ti fẹ́ rí là ń sáré kí gbogbo àwọn ẹ̀gbọ́n rẹ̀ gẹ́ ti lọ ẹ̀yìn gbogbo mọ́sálásí tí wọ́n ti lọ tọrọ bára kò sówó kẹ̀kẹ́ lọ́wọ́ wa àgbà yìí fèyí ṣe yìí là ń bá káàkiri bàbá sáà sọ bẹ́ẹ̀ mo bá ní tó wọ́n ti lọ àwọn náà bá ní àwọn ní wọ́n máa pè wọn àwọn bá ríre jọ ní bọ̀dá yìí fi dé. ok ẹ ṣeun màmá àwọn kidnappers ń sìn orí 10 million naira ni wọ́n dúró lórí pé àwọn fẹ́ gbà báyìí. bẹ́ẹ̀ ni wọ́n láwọn fẹ́ gbà. ok ṣé àwọn tó wà lọ́wọ́ yẹn wọ́n ti fi tó àwọn agbófinró ní ibẹ̀ létí dáadáa wọ́n ti jẹ́ kọ́ mọ́. ni àwọn díẹ̀ ti mọ̀ lọ́hùn ṣe mọ̀ pé àwa ń bẹ̀ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni ó ti yé mi now ẹ̀yin tí ẹ̀ ń wò wá lágbára ọlọ́run ní jẹ́ kí ọmọ wa kó sọnù. àmín. ṣe mọ̀ pé bábí tọrọ dé yìí sìn báyìí rírí ọmọ tí wọ́n jí gbé yẹn òun gangan ni n tó ṣe pàtàkì tó ṣe kókó so bóyá agbófinró ló fẹ́ wá ni o bóyá owó tí wọ́n ní kí àwọn ẹbí mú wá náà ló fẹ́ wá ọmọ jáde ni o èyí yòówù kásàtì kọ́kọ́ rí ọmọ náà so lórúkọ ìdílé yìí à ń rọ gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá pé kẹjọ tó lọ́rùn kẹ bá wa fi owó ìrànwọ́ láti fi kọ́kọ́ rí ọmọ yìí gbà sí account number tí ẹ̀ ń wò ní ojú amóhùnmáwòrán yìí ẹ dákun ẹ ṣàánú wa ọlọ́run ní jẹ́ kí ọmọ yín ọlọ́run ní jẹ́ kí ọmọ yín sọnù ọlọ́run sì rọ ẹbí tí ìṣẹ̀lẹ̀ ọlọ́run jẹ́ rọ̀ wọ́n lójú yóò rọ̀ wọ́n lójú nípasẹ̀ pé kí ọmọ yẹn padà wálé so pẹ̀lú ògo ọlọ́run láàyè kó padà wálé láàyè pẹ̀lú ògo ọlọ́run ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ kí ọmọ tó wà lọ́hùn kó bàa lè jáde lágbára lọ́wọ́ ọlọ́run ọlọ́run ṣe iṣẹ́ tiwa náà pé ẹ ṣeun. àwọn èèyàn wa méjèèjì tá à ń wò yìí wọ́n wà ní ọwọ́ àwọn agbénigbowó tá a mọ̀ sí kidnappers bá a ṣe ń sọ̀rọ̀ yìí o a sì nílò ìrànlọ́wọ́ yín ìrànlọ́wọ́ yín àkọ́kọ́ tá a kọ́kọ́ nílò ni pé ẹ bá wa pín fídíò yìí káàkiri kí ó délé kó dóko káwọn tó lè ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ yìí kí wọ́n rí fídíò yìí ẹ dákun bá wa share rẹ̀ báwo ló ṣe jẹ́ ọ̀nà wo ló gbà ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ gangan ó yá ẹ máa bá mi ká lọ. alákọ̀ọ́kọ́ òun ni Rọ́dìyá ọmọ bíbí ilé aṣọ sẹ́yìn nílùú Ìṣẹ́yìn òun ni arábìnrin yìí ó rìnrìn àjò lọ sí ìpínlẹ̀ Kwara ní agbègbè Mọ́kúá láti lọ rajà òun àti ẹnìkan bíi sísítà rẹ̀ bọ̀ sísítà rẹ̀ yẹn òun ti padà wálé arábìnrin yìí wá dúró nítorí pé wọn ò rí ọjà tó ń fẹ́ rà yẹn wọn ò rí rà níbi tó ń kọ́kọ́ wá lọ ó wá dúró pé kóun wá lọ sí ibòmíì níbi tó ti rìn àjò lọ sí ìlú mi yìí ibẹ̀ ni àwọn agbénigbowó kidnappers ni wọ́n ti gbé arábìnrin Rọ́dìyá yìí àwọn òbí fìtínà káàkiri pé kí ló dé arábìnrin yóò gbé kọ́ nọ́mbà rẹ̀ lọ kò gbé kọ́ nọ́mbà rẹ̀ lọ nígbà tó wá di ọwọ́ rọ̀lẹ́ àná àwọn kidnappers yìí wọ́n fi nọ́mbà rẹ̀ wọ́n fi pe àwọn òbí rẹ̀ wọ́n sì jẹ́ kó yé wọn pé ọmọ yín o ó wà lọ́wọ́ àwọn táwọn jẹ́ agbénigbowó wọ́n kọ́ sọ pé wọ́n fi 10 million naira gba ọmọ yìí kalẹ̀ ìgbà tó yá wọ́n tún yí sí 50 million dàsìkò tá à ń sọ̀rọ̀ yìí àwọn agbénigbowó yìí wọ́n sì insist lórí pé báwọn bá gba 50 million àwọn ò ní gbé ọmọbìnrin Rọ́dìyá yìí àwọn ò ní gbé kalẹ̀. ẹlẹ́ẹ̀kejì bàbá tẹ̀ ń wò yìí principal ni wọ́n orúkọ wọn ni Mr. Matthew Ọwọ́adé Kọ́láwọlé Gbójàyè ni wọ́n ti ń ṣiṣẹ́ olùkọ́ wọ́n tó ọmọ 60 ọdún tí ṣe
60 years tí wọ́n sì jẹ́ principal iléèwé yìí. Ní ọjọ́ Saturday ní nǹkan bí aago 5 rọ̀lẹ́ sí aago 6 òun ni àwọn kidnappers ni wọ́n kidnap bàbá yìí nígbà tí wọ́n ti oko wọn bọ̀ wá. Àwọn èèyàn fìtínà, àwọn ọlọ́pàá gbìyànjú, àwọn àmọ̀tẹ́kùn try, àwọn agbórinjà try, àwọn àgbẹ̀kọ̀yà try láti wá bàbá yìí, ṣùgbọ́n gbogbo ipá tí àwọn ènìyàn sà pátápátá ni ló já sí pàbó. Nígbà tó wá di àárọ̀ ọjọ́ kejì ọjọ́ Sunday, wọ́n bá tàtàpùpù wọn níbi tí àwọn ènìyàn níbi tí wọ́n páàkì tàtàpùpù wọn sí. Ní báyìí sìn àwọn agbénipa yìí àwọn agbénigbówó yìí wọ́n ti ń béèrè owó ransom lọ́wọ́ àwọn tó jẹ́ bí bàbá yìí. Ní báyìí ó ṣeéṣe fún Ọlọ́run láti lo ẹnikẹ́ni láti gba àwọn ènìyàn sílẹ̀ lọ́wọ́ àwọn agbénigbówó tá a mọ̀ sí kidnappers yìí. Ẹ dákun ẹ ṣàánú wa. Ó ti délẹ̀ náà ọ̀nà àbáyọ ló kù o. Àwọn tó lè ràn wá lọ́wọ́ láti bá wa wá àwọn ènìyàn bóyá ẹni tí wọ́n gbé nípínlẹ̀ Kwara ni o tàbí ẹni tí wọ́n gbé ní Ìgbójáyè ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ẹ dákun ẹ ràn wá lọ́wọ́. Mi ní much láti sọ lórí ọ̀rọ̀ yẹn ju nǹkan tí mo ti sọ yẹn lọ, ṣùgbọ́n ẹ dákun ẹnikẹ́ni tó bá ní ọ̀nà àbáyọ sí ìṣòro tó wà ńlẹ̀ yìí kó dákun kó ràn wá lọ́wọ́. Ẹ jẹ́ ká consider irú ipò tí àwọn tí ó jẹ́ bí àtàrà àwọn èèyàn yóò wà lásìkò tá a wà yìí. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ dákun ẹ ṣàánú wa. Bó tilẹ̀ jẹ́ pé ìjínigbé lórílẹ̀‐èdè yìí ojoojúmọ́ ló ń gògò sí, àwọn agbófinró wa sì ń gbìyànjú, ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ. Ẹ dákun ọ̀nà tẹ́ bá lè gbà láti fi ràn wá lọ́wọ́ báwọn ènìyàn ó ṣe bọ́ lóko ibi tí wọ́n wà yìí, ẹ dákun ẹ ṣàánú wa. Ẹ bá wa share fídíò yìí, yóò dára fún wa. Ó dàbọ̀.